ọlọ́pàá tẹ afurasí mẹ́fà tó fẹ́ ju àdó olóró sí dúkìá ìjọba londo. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ àwọn afurasí mẹ́fà kan tó ń gbèrò láti ṣe ìkọlù àdó olóró nílùú Àkúrẹ́. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal ìmọ̀ ló máa sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lónìí ọjọ́bọ̀ Thursday tí í ṣe ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2026. orúkọ àwọn mẹ́fà náà gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe fi léde ní Adékúnlé Prosper, Òjó Olúmídé, Tọ́pẹ́ Kọ́láwọlé, Ahmed Saliu, Bọ́lájí Adébọ̀wálé àti obìnrin àárín wọn Gbádébọ̀ Abídèmí. kọmíṣánná náà sọ pé àwọn máa gba àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe àdó olóró náà lọ́wọ́ wọn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn. báwo lọ́wọ́ ṣe tẹ àwọn afurasí náà? kọmíṣánná ọlọ́pàá Ondo Adébọ̀wálé Lawal ó ṣàlàyé pé ìwádìí àti iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí máa ṣe ìmọ̀ ló máa tú àṣírí wọn níbi tí wọ́n ti ń pinnu ìkọlù náà. ó ṣàlàyé pé kété tí olóbó máa ta iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n máa rán àwọn ọlọ́pàá lọ síbùdó ìṣẹ̀lẹ̀ náà níbi táwọn afurasí ọ̀hún tí wọ́n farapamọ́ sí kí ọwọ́ tó padà tẹ̀ wọ́n. Adébọ̀wálé ní àwọn ọlọ́pàá yìí wọ́n mọ̀ fọ́n kábíbẹ̀ wọ́n sì mú wọn wọ́n sì tú agbègbè náà yẹ́bẹ́yẹ́bẹ́. lásìkò àyẹ̀wò ibẹ̀ òun ni wọ́n mọ̀ rí àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe àdó olóró tí wọ́n fẹ́ lò láti fi ṣọṣẹ́ náà. yàtọ̀ sí èyí ọ̀gá ọlọ́pàá náà sọ pé àwọn máa tó gba ìgò 217 àpò ṣúgà, oògùn, ẹ̀rọ ìléwọ́ 17, owó tó tó 187,000 naira, ẹ̀rọ kọ̀ǹpútà méjì, ọ̀bẹ, káàdì ìdánimọ̀, ẹ̀rọ alùpùpù méjì pẹ̀lú àwọn nǹkan èlò míì lọ́wọ́ wọn. ó wá sọ síwájú sí pé ìwádìí fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn nǹkan ń ṣe àdó olóró lójú náà àti kọlù àwọn ibi tí ó jẹ́ ti ìjọba. ó ní ó sì ṣeéṣe o kí wọ́n kọlù àwọn ìlú káàkiri ìpínlẹ̀ Ondo àti àwọn ìpínlẹ̀ mìíràn jákèjádò orílẹ̀-èdè yìí. Adébọ̀wálé sọ pé àwọn afurasí náà wọ́n máa gba ilé sí agbègbè Òkè Òdú nílùú Àkúrẹ́ èyí tó jẹ́ ibi tí wọ́n ti ń ṣe àdó olóró náà. ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sọ pé àwọn ọlọ́pàá mọ̀ rí àwọn àkọsílẹ̀ kan gbà lọ́wọ́ àwọn afurasí náà èyí tó ṣe àfihàn àwọn ààyè àti agbègbè tí wọ́n fẹ́ ṣe ìkọlù sí. ó ní iṣẹ́ takuntakun tí àwọn ọlọ́pàá máa ṣe òun kò jẹ́ kí èrò ibi àwọn afurasí náà kó wá sí ìmúṣẹ. ó wáá rọ àwọn onílé jákèjádò ìpínlẹ̀ Ondo láti ṣe ìwádìí dáradára nípa àwọn tí wọ́n fẹ́ fún ní ilé kí wọ́n má bàa lo ilé wọn fún iṣẹ́ ibi o. kí ọlọ́ọ̀bẹ Elédùmarè kó má ṣàánú wa Nàìjíríà, kọ́lọ́ọ̀bá kó jẹ́ kí ọwọ́ máa tẹ̀ wọ́n lọ́kọ̀ọ̀kan èjèèjì. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti máa máa wo ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé ọ̀pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o, àmín.